Màláíkà tó bá ṣẹ̀ tó bá pè láti $10 ló máa gbé fóònù ẹ̀ tó bá rọ̀yọ̀ sí láti $10 kò ní dẹ́ lóhùn bọ̀ má fojú kàn mo ní tẹ́nì tó bá ti ṣẹ̀ mi tó bá ti lè tójú èmi àti ẹ̀ bá ti pàdé báyìí tó bá ti lè bẹ̀ òun ó ti tọ́ òun tó ń bẹ lọ́hùn tó ń gbọ́ kélé òun kélé òun. Ẹkúlé gbogbólé orúkọ tèmi ni Alhaji Murphy Adisa Aṣíwájú Adékúnlé Ọlásùnkànmí Sabaika Mr Greenlight London boy outstanding musician ó pọ̀ ẹ bá ní kí n máa ká lọ Sabaika gbogbo lórúkọ mi èmi ní Sabaika mú fún ọlọ́run mi gbójúlé lọ́jà kan mi gbẹ́rẹ́gẹ́ lálẹ́ ìlọ́gbọ́nkọ́gbọ́n tí ó jẹ́ káàdì sásárẹ́ká àdúró tọ́ ọlọ́run ló fi jẹ́ wípé àwa ò bá wọn jó oògùn òfo Ọmọdékúnlé o. Abími ní Ìgànnà ní abẹ́ Ọ̀yọ́ state mo ṣe kékeré mi ní Agége Ìkọ̀tún Ìsọlọ̀ gbogbo tí mo ti ṣe kékeré mi nìyẹn mo rí léèwé mo kàn drop out mi òun ló lé mi sá mọ̀ láti kékeré mi náà ni mo ti kọrin torí mo ṣe ń kọrin níléèwé àti iléèwé primary náà ni mo ti kọrin but ìgbà tí màá fi dé secondary orin yẹn lé mi pátá ìgbà tí màá fi gbé ìgbésẹ̀ alákọ̀ọ́ JS1 JS2 yẹn báyìí JS2 so mo ti drop out. Ilé mo béèrè Sabaika ní ilé mo béèrè Dékúnlé ní ilé mo béèrè ooo Aṣíwájú Sabaika ní ilé mo béèrè yóò kì í ṣe aṣàwọ̀ fún rí bó jẹ tèlére ọ̀rọ̀ ní ẹ gbọ́dọ̀ gbàgbé pé ilé mo béèrè iṣẹ́ mi iṣẹ́ ilé mi ni torí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá mi olórin gẹ̀lẹ́dẹ́ ni wọ́n bàbá tó dẹ̀ bí mi náà onílù ni wọ́n lù títí lẹ́yìn ṣe Dáúdà Àkànmú epo àkàrà nìbàdàn so ilé mo béèrè iṣẹ́ eré iṣẹ́ ilé mi ni àwọn tó mọ̀ mí pọ̀ láti kékeré mi torí gbà míì tí ẹlòmí bá sọ̀rọ̀ tó ń bá sọ pé láti kékeré mo tún bá sọ fún ẹlòmí pé ní ìjọmọ ọdún méje lọ tí mo ní kọ́ ọgbẹ́ kí ló fẹ́ sọ àwọn olórin tó máa ń parọ́ báyìí ṣé kò lẹ́bí ni ẹbí mi tí mo ní bàbá mi tí mo ní nǹkan tó wù ú ni mò ń ṣe so mi ò rí ìtọ́lẹ̀ sọ pé kì í má ṣe so láti kékeré ẹ náà ni mo ti ń gbá mo ti ń tẹ̀lé lórin torí mo ní ọmọ àbúrò mọ́rẹ̀ mi kan tó jẹ́ olórin Akeem Àkókò lórúkọ wọn so mo máa ń tẹ̀lé wọn mo máa ń gbèrè lẹ́yìn wọn so tó bá dẹ̀ ti fẹ́ play ẹ mọ̀ pé láyé ìgbà yẹn dẹ̀rẹ́ eré alẹ́mọ́jú la máa ṣe kò sí nǹkan tó ń jẹ́ eré ọ̀sán tó bá máa fi dìdájí láti bíi 4 gbogbo àwọn tó dúró èmi náà retí pé ó máa gbé máìkì fún mi tí mo máa kọrin so from there ó di pé ìgbà tó yẹ páwọn èèyàn náà wọ́n ti fi ara ẹ̀ láìkì mi náà tó yẹ pẹ́lú mi ò bá rí mi ní ṣó yẹn bẹ́yà owó rẹ̀ náà àbíkí náà kọ wọ́n lè bá kọ̀ sí ara ṣó yẹn pé ọmọ kékeré tó máa kọrin tó máa gbé máìkì fún ẹ̀ làwọn dóde wọ́n á ti di pé tóun náà bá gba ṣó méjì gbà ẹ̀ mo yẹ kéré tó ó máa wá àbámi ṣe á tó padà síbò mi á tó wá bá mi á tó padà á tún ní wọ́n ti ń béèrè ẹ níbi ọwọ́ ìdájí tó máa tún sáré lọ́bẹ̀ yẹn àìṣe mọ́ra wọn tó fi sọ wá di gbàgbà báyìí. bọ́ọ̀sì tí bá ní kí n dárúkọ stage tí mo àbí year tí mo bẹ̀rẹ̀ sí wà lórí stage ń sìn máa ka ọdún tèmi àti máa yẹn ti jọ ṣe bọ̀ tí bá dẹ̀ ní kí n máa kà ń sìn tí bá dárúkọ ẹ̀
ẹlẹ́gbẹ̀rún ni àwọn olórí yìí tún bẹ̀rẹ̀ so God so good ẹni tí mo ń sọ yìí ó wà láyé kò tí kù tàbá pé ń sin ó máa rí sọ ó máa sọ pé Sàbáríkà so tí bá dẹ̀ wá wo àwọn àgbàlagbà mi tó jù mí lọ tọ́lọ́run pé kọ́ máa jẹ́ aṣíwájú sọ́nà fi hàn dáadáa ó lè jẹ́ pé ẹ máa gbé síra wọn ni pé ìgbà tó ń bá ní òun ṣe kinní kan years of stage ṣe lágbádá ṣe kinní kan years of stage ṣé kí wàá lọ́jọ́ orí ẹ̀ no ọjọ́ orí kọ́ ni gbogbo nǹkan ẹ̀wọ̀ yẹ́ ẹ̀ tí mi sọ pé mo ti bẹ̀rẹ̀ yẹn lóòótọ́ tí bá ní kí n máa kà á pé Sàbáríkà kinní kan stage ẹni tó bá gbàgbọ́ máa gbàgbọ́ ẹni tí ò ní gbàgbọ́ ò ní gbàgbọ́ but lémi yìí tí lè mọ yìí tí a bá sì wo surroundings mi torí mo ṣe bẹ̀rẹ̀ ṣé orin yẹn kò sí pé báyà mo kéré jáde báyìí pé kìíní òun ìgbà tí mo ti ń tẹ̀lé máa yẹn pé mo ń tẹ̀lé tó òun kọ́kọ́ fi mílẹ̀ so láti gba yẹn lẹ́nu míì tí ń bímọ tó ti máa pè mí pé kó wá sí kó mọ kódà kó jẹ́ pé wọ́n máa gbé mi sórí iṣẹ́ àní so mo lè rọ́mọ wàláì mo lè rọ́mọ 35 years lẹ́nu pé mo ti kó ọmọ kan ti pàdé mi lédi kan pàdé mi ní TikTok bí ọ̀sẹ̀ mélòó kan ó wá bẹ̀rẹ̀ sí júwe rẹ̀ inú ọkọ̀ gbé wọn lẹ́yìn lẹ kó mi wọn ìgbà tó máa ti máa wo kíni dáàdì ẹ̀ lóòótọ́ ẹbí mi ni bàbá ẹ̀ ìyá ẹ̀ sọ ẹni tó kú ẹ̀ nìyẹn so bí mo ṣe lè sọ nìyẹn tí ó ti yẹn ń sìn so far so good ẹja dúpẹ́ fọ́lọ́run alhamdulillah. nǹkan tí mo wá rí bẹ́ẹ̀ ni pé nígbà tó tọdún kan ní 90 kó tó bí máa yẹn torí ibi tá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn bí òde ìlú tá máa ń lọ náà ni torí bàbá mi ìgbà tó lùlù títí lẹ́yìn ipò àkàrà nìbàdàn wọ́n wálé padà àwọn méjì ni bàbá mi ẹ̀gbọ́n bàbá mi ni Àyànlérè so bàbá mi ń bá Àyànlérè lákọ̀ọ́kọ́ nìbàdàn so ilé wa akọjú dára wa ní bí tẹ̀gbọ́n tàbúrò Àyànlérè yẹn ló sínú dádì mi lẹ́yìn ipò àkàrà òun ló mú dádì mi lọ sòtóró nígbà kan tí ipò àkàrà àti àwọn Àyànlérè jà bàbá mi kò sọ pé torí ẹ̀gbọ́n mi ló mú bàbá mi bọ́ sí lead ó ń play ni wọ́n fi máa ń pè bàbá mi ní Adéyẹmọ Àpàlà alias dádì mi nìyẹn orúkọ tèmi náà kọ́ fi bẹ̀rẹ̀ kínní nìyẹn torí ọmọdé Adéyẹmọ Àpàlà ló bá ń kọrin ọmọ Adéyẹmọ Àpàlà ló ń kọrin bọ́ tó mo fi bẹ̀rẹ̀ nìyẹn bọ́ ìgbà tó wá di ibi tí wọ́n ti ń tẹ̀lé máa yẹn kiri àwọn tó lómele wọ́n kéré àwọn tó ń lu ìyáàlù wọ́n dàgbà so a kó gúrùpù yẹn jọ láàrin bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tàjọ lọ sóde ìlú náà ni bọ̀dà àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì tèmi yẹn àwọn náà ti ń kó tiwa jọ lẹ́yìn ọ̀tọ̀ àti wá sọ di ẹgbẹ́ àti ìtúsọ di àti kékeré ṣọlá àti kó báǹdì ẹjọ bàtà máa fi kó báǹdì ẹjọ àti ìrìnàṣọ God so good 1991 mo lè rántí ọba ìlú mi wá fẹ́ gbadé ní 1991 ọba tó yẹbi òpá àwọn tó bá ń gbọ́ mi tó bá jọmọ ní ọmọ máa mọ̀ pé ọ̀rọ̀ ni mo sọ ẹ̀ wọ́n ní so olórí tó dẹ̀ rí lélẹ́rí àgbàǹgbà ẹ̀ Adégétọ̀ ni nílùú ẹ̀ Àyìnlá Adégétọ̀ ni so wọ́n tó wọ́n Adégétọ̀ lè wà ń bẹ̀ àwọn ọmọ èké náà máa wà ó tún ní bàbá kan náà Òṣùpá Ànábì náà ń jẹ́ wọ́n kọ the same orin tí kíní kan Àwúrèbe làwọn náà ń kọ tó pa àkàrà ń kọ ẹ̀ Òṣùpá Ànábì náà ń kọ àwọn mẹ́ta wọ́n pè lọ jẹ́ ibẹ̀ ni dáàdì mi kọ́kọ́ ti rí pé kíní yóò ṣe eré fọmọdé yìí mọ́ ọdún ó mọ̀ pé gbà tí mo wà ní school náà tó bá fẹ́ ṣe eré parí ọdún wọ́n máa pè mí náà ni máa lébi orin so ìyá mi náà dẹ̀ tán jẹ nínú school yẹn ìyẹlẹ́wà ọmọ ìyẹlẹ́wà náà máa ń pè mí kò sẹ́ńbọ̀dì tó fẹ́ disturb mi nínú màmá mi máa ń dùn ni tó bá sọ pé mi ni máa kọrin yẹn so ìgbà tó wá di 1991 yẹn Ọlọ́run ti ṣe wọ́n ti tò stage kan sọ́dọ̀ tó fún wa but wọ́n lo another stage ibi táwọn ọba lọ́ba tọba ẹ̀ fẹ́ dádé ni mo ti kọ́kọ́ bọ́ sórí stage yẹn tí mo kọrin tó pàtẹ́wọ́ fún mi pé ọmọ kékeré ní ọjọ́ yẹn náà àwa náà dẹ̀ ti ní another stage pé tá bá ti kó bẹ́ẹ̀ yẹn àwa la máa gbé gbogbo tó kù mọ́jú Adégétọ̀ ti lọ gbogbo àwọn yẹn ti lọ lọ́jọ́ yẹn báyìí tí wọ́n ti gbé wa báyìí kódà wọ́n wò wá live ní NTA nìbàdàn lọ́dún yẹn wọ́n gbé wa live so
látọdún yẹn báyìí 1991 yẹn báyìí ni mo ti gbé tí báǹdì yẹn fi lọ dèní eléyìí tí mo ti ya báǹdì lẹ́yìn ọ̀gá mi yẹn. Ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn kọ́ pé ta ni mo wò láwòkọ́ṣe ń gbà yẹn. Àwòkọ́ṣe mi ń gbà yẹn tí mo rí tí mo mọ̀ òun náà ni ẹni tí dáàdì wa máa ń mú rẹ́kọ̀dù ẹ̀wà lẹ́ta máa ń gbọ́ ẹ̀ náà ní Epo Àkàrà yẹn. Àwọn ló máa ń kọ́kọ́ jẹ́ kó orin kọ́kọ́ wù mí. Èyí dáàdì wa bá wà ní báyìí Epo Àkàrà yẹn ní tó bá ń jà àti àwọn àbúrò Epo Àkàrà yẹn ní kíní ẹ̀ tó bá ti pẹ́ ó máa ń wó lórí mi gidigidi gbogbo àyẹn ni. Mo bẹ̀ tún dáàdì mi tó máa ń gbọ́ Barrister Wasiu Ayinde àwọn tí mo máa ń rí nìyẹn kí ó tó wá di pé mo pàdé Alhaji Suleiman Alao Malaika. First record mi a ṣe record yẹn láti 1998 a ṣáà rí gbé jáde ní 1999 ṣá torí tàbá ẹni tó ṣe record fún mi gbà yẹn òun ṣe ẹni tó kò ṣe nǹkan ẹ̀ rí so ọmọ ìgboro ni ó ti kọ́kọ́ lùlù fáwọn eléré kan rí so àwọn ọ̀dẹ̀ tó máa ń bí ọmọ ìgboro ní ṣá tó rẹjà náà ń tà tó rẹjà yẹn ti yé àwọn ọmọ ìgboro kò ń ṣe kò ń ṣe ẹja tútù orúkọ ẹni Ṣèyí Àbẹ́nà blessed memory kọ́nà bá fọ̀rọ̀ kẹ́ Ṣèyí Àbẹ́nà anybody ló mọ̀ Ṣèyí Àbẹ́nà ní Jẹ̀ṣà sẹ̀lẹ̀ gbogbo ìtìrẹ́ Jẹ̀ṣà yẹn dé gọ́ọ̀dọ̀ ikọ̀ tún wọ́n ti lùlù fẹ́ léré dáadáa bọ̀ nígbà tó yá wọn ní irú ìwé yìí jẹ́ kókó máa promote ẹ̀ àwọn náà máa ń gbé mi káàkiri a máa lọ gbogbo ojú ẹlẹ́gbà yẹn gbogbo kẹlẹ́rí gbogbo ṣáàpì gbogbo yẹn Ṣèyí Àbẹ́nà kan máa gbé mi káàkiri bọ̀ tígbà tó di 1998 yẹn Ṣèyí Àbẹ́nà ní kí n jẹ́ ká try record rẹ́kọ̀dù kẹ̀ èmi dẹ̀ bẹ̀rù pé rẹ́kọ̀dù ń gbà yẹn tó máa ní àwọn afẹ́ pé a wà ní stage gan àti ìgbẹ́ra wa dáadáa lọ́ọ́ máa ní elórin máa dó síbì kan ni o elégbè máa wà á dó kan ni o olólùfọ́ àní ríra wa àbáyé mo ṣe rẹ́kọ̀dù jàre báyìí tí bá mi fà á tipẹ́tipẹ́ ká tó lọ rẹ́kọ̀dù 1998 but tàbá ti lọ show tàbá ti dé so ìgbà tó ṣàyà tá a ṣe rẹ́kọ̀dù yẹn lọ a ṣe rẹ́kọ̀dù yẹn ní dẹ́kà la lọ gbàtà wá dé dẹ́kà yẹn àwọn bá ẹnjìnì ọlá ní dẹ́kà yẹn wọ́n ní pé ṣàmà gbọ́ àwọn ọ̀gá wa èrò ti pọ̀jù ní dẹ́kà yìí wípé àwọn ń lọ sí gold mine wípé tá bá lè wá bá wọn ní gold mine pé àwọn fẹ́ máa ṣiṣẹ́ ní gold mine àti ìbẹ̀rẹ̀ pé but àwọn máa bá ṣiṣẹ́ ní gold mine pátá bẹ̀rẹ̀ ní gold abálọ́ bá wọn ní gold mine ìgbà yẹn tá bá fẹ́ record orí kìíní kan báyìí multi track ni wọ́n máa ń pè é ńlá owó tá a san sórí multi track ó kọjá owó tá a fi sanwó studio torí tàtà àrùn owó tá a fẹ́ fi padà lọ studio mọ́tíráàkì dẹ̀ rí rẹ́ńtẹ́jì ni mọ́tíráàkì tẹ́wọ̀n yẹn ni Paso máa lò ń gbà yẹn òun ni Ògbésèré máa lò òun Òṣùpá máa lò bọ́ tá a bá ti tètè wá ṣiṣẹ́ wa kó lórí ẹ̀ a bá máa sanwó gbogbo ọjọ́ tí mọ́tíráàkì yẹn lò nínú kíní ẹ̀ láfi lọ àbá àti ìròyìn tá a bá fi lọ studio padà tá a bá fi ti iṣẹ́ díẹ̀ àti ògbé wọ́n máa ní bàbá afẹ́wá rẹ́kọ́ọ̀dù ní ọjọ́ báyìí ní ẹ kọ́kọ́ sanwó gbèsè mọ́tíráàkì yẹn nígbà tá a bá fi sanwó gbèsè mọ́tíráàkì tán á tó máa ṣe máa wúwo ọlọ́run ṣe àṣe títí gbàtọ̀ sí 1999 àrígbèjà mú nǹkan tó di 1999 yẹn mo ò dá ṣe mọ́ ọlọ́run ti pé kẹ́mi àti ìrẹ̀lẹ́ àdùkú máa ṣọ̀rẹ́ dáadáa gbà ẹ̀ èmi àti Màláìkà àtijọ́ ṣe dáadáa gbà ẹ̀ ẹ wá iṣẹ́ yìí ti pẹ́ lẹ̀ níbi tá a gbé sí àwọn náà rí wa ẹ ṣiṣẹ́ mọ́ ni kí ní kọ̀ọ̀kan iṣẹ́ yìí ti pẹ́ lẹ̀ ìwọ àlùkò ọ̀rẹ́ mi ní ẹ bó ṣe 5 minutes wà lọ́ bá mi kọ́ sínú iṣẹ́ Màláìkà náà pé 5 minutes ẹ wá lọ bá mi kọ sí inú iṣẹ́ yẹn wọ́n bá mi ṣe ní ọdún yẹn nìyẹn so ẹ jáde gbé jáde ní àṣẹ the best yẹn jáde ní 1999 ọlọ́run ní kí àrígbé jáde. nǹkan náà ti wá bí ìfọwọ́ àti ìlú Màláìkà tí bá tún ní kí n tó sì gbé wọn ní level tí máa fi ń gbé wọn tipẹ́tipẹ́ ni pé àwọn ọmọ ẹ ti jọra yóò gbẹrù òkú gbogbo ẹlẹ́bí jọra ẹ lọ́gbẹ́ ẹ̀yìn ló gbà jọra wa bàbá tó bí Màláìkà ló bí mi ìyá tó bí Màláìkà ló bí mi bọ̀ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ gbé Màláìkà
ẹni tí God sent mi ni, ẹni tọ́lọ́run rán sí mi ni, tọ́lọ́run rán sí mi ni. Suya làwọn màláíkà kódà yìí máa ń pè wọ́n ní olúwa mi, my lord. ẹ̀rọ ni èwo ni karama, èwo ni my lord. Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá kó wá rán ọlọ́run olúwa ọlọ́run tó dá wa, ó máa rán ọlọ́run kan sí ẹ tó máa ta lóun ṣe tó kọjá ọlọ́run mi làkọ́kọ́ òun náà lò tẹ́lẹ̀. Ọlọ́run ọba tó lè ṣe kò dẹni sọ̀kalẹ̀ wá o, ṣùgbọ́n rán màláíkà sí mi kó lè sábà ẹ̀ka o. Ọlọ́run rẹ̀ sọ yẹn olórí mi ni, torí mi ò kí ń pe lọ́gàá mi. Àgbàlẹ̀ mi gbé ọlọ́run ṣọ̀gá mi wọn kí ló ń sọ pé tó bá torí pé màláíkà ọ̀kan oníṣẹ́ àbíkẹ́ ní ọ̀kan irọ́. Olórí mi ẹni tí ò bá kí ń ṣe bí ọ̀gá sí yàn ẹ̀rọ pẹ́lú máa ṣe bí ọ̀gá wà ń pé kíni ẹni tó ọ̀gá láti bẹ̀rẹ̀ tó ti ń bí ẹ ló ti máa ṣe bí ọ̀gá sí ẹ. Wọ́n ló máa lọlé ọ̀nà fọṣọ ló máa wọlé fọ̀fà bọ̀ kò sóko tó kọ màláíkà. Òun ló máa ọ̀gá máa jókòó síbì kan wípé ẹjẹ́ kí lágbádá lọ jókòó síbẹ̀ yẹn náà tí bá ṣe tán kíní ọkọ̀ irọ́ tó bá ti ń gbé ṣe àwa kódà màláíkà máa ń dúró pé jókòó ọ̀rẹ́ máa ní kí n jókòó ní ojú èèyàn iná bẹ́ẹ̀ rìnà jókòó. aláṣọ́nà sí mo fi ṣèṣáájú kódà gbogbo àwọn èèyàn tó ń jáde lẹ́nu inú mi ń dùn, mo ń dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń jáde pé màláíkà tó dáa jù ní eléré, màláíkà dáa jù. Mo wá dúpẹ́ pé ọlọ́run tó lè sọ pé kọ́pọ̀lọpọ̀ ní tó máa lọ sọ tó bá yẹ pé mi ni mo ń sọ àfikún ló kù because wọ́n rí lára mi tí bá ní kí n tẹ́nu bọ̀rọ̀ màláíkà àmọ́ àfikún òǹdè mo lè bá sọ tán. Bí mo ṣe pàdé Suya Alao Adékúnlé màláíkà lọ́dún yìí ni pé mo wà ní olórin kan tó jẹ́ pé láti kékeré ẹ̀ tí mo ti ní mo bẹ̀rẹ̀ yẹn mo máa ń gbìyànjú gan bọ̀ mo máa ń mọ orin tó dánú orin mo dẹ̀ máa ó jẹ́ kí n lóye ọjọ́ iwájú orin gbogbo àwọn nǹkan tí bá ní nǹkan tẹ́ni yìí báyìí nǹkan ṣe báyìí ló ṣe rí mo máa ń lóye ìjọ tí ìgbà tí orin yẹn lè dà wípé ọ̀rẹ́ tẹ́ni nǹkan yìí ó dẹ̀ máa lò gbà ní o bọ̀ mo máa ń wo àwọn nǹkan wípé orin yìí kódà kẹ́ni tó ń kọ́ yìí kú orin yóò ní kú. So that's why gbogbo kìíní ẹ̀ máa ń wà ní ohun ẹ̀mí mi pé nǹkan tí mo fẹ́ ṣe iṣẹ́ mo fẹ́ ṣe débi pé tí máa ṣe tọ́ tí máa tún lọ tọ́ tó yẹ pé ó dẹ̀ sì tún máa remain. So nǹkan tí mo ṣe choose màláíkà as a mentor ń gbà yẹn nìyẹn. Mo rí bí àwọn olórin kan tí mo láìkì ń gbà yẹn, mo láìkì àwọn olórin kan mo ṣe Àṣìṣe Aláṣẹ là mo ti mọ àwọn olórin dáadáa tó máa ń kọrin gidi bọ́ nígbà yẹn èmi mo máa ń gba iṣẹ́ káàkiri mo mọ àwọn onírinṣẹ́ so wá ní náà kan ó torí mi láti mo ṣe ni mo ti mọ̀ Yẹmí Ṣàyẹ̀wò ẹ̀gbọ́n yẹn ló ti mọ màláíkà láti pele wúrà ìwé ló máa ń rán pé system tó bá fẹ́ kọrin yìí tó ń bá fọ ẹni láìpẹ́ eléré kan wà lọ gbọ́ ìpè àwọn làwọn lọ sẹ́ẹ̀tì fún ìwé máa fún mi wà lọ gbọ́ ìyẹn náà fún ní ẹ̀bùn báyìí style yẹn ni máa ń kọ so débi pé ìgbà tí mo wà nínú iṣẹ́ mo máa ń tẹ̀lé Jẹ́ẹ́lì Pópóọlá ọmọ yọ̀yọ̀ ọlọ́run bá ń fọrún kẹ àwọn náà máa lọ sẹ́ẹ̀tì fún màláíkà lẹ́kọ̀ọ̀kan ẹni yẹn fẹ́ ṣe rẹ́kọ̀dù fún mi lọ́dún yẹn òun ni ò bá ti kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù fún mi kó tó di 1998 wàhálà Pópóọlá Jẹ́ẹ́lì yẹn àwọn náà kọ́ máa ń gbé mi títí ìgbà tó dẹ̀ di pé máa yẹ kú but àwọn tó tún kù nínú ìṣẹ̀lẹ̀ Hades kìíní ọkọ̀ wọ́n ti ń jà pé àwọn làwọn ọmọdé yìí kìíní ọkọ̀ máa ọkọ̀ tí mo ṣe padà sádùúgbò mi kan tó kẹ́niyàn tó wá gbèmí kan tó wá promote mi nìyẹn. bọ́ màláíkà ó tún gbà kan tó yẹ pé gbogbo ẹ̀rí bákan àwọn ìṣòro kan dé ó tún máa wá mi kiri máa béèrè mi lọ́wọ́ àwọn tó mọ̀ mi pé gbàdé ìdẹ̀ tí sáyé fóònù
owó yìí kí ló ta kí n rí bọ́ máa lọ ṣò mi kì í fi bẹ́ẹ̀ máa lọ ṣò gan so mi fẹ́ fi bẹ́ẹ̀ ráyè yọjú sọ àti pé mo wà ní ọ̀kan tó yẹ pé tí bá wà níbì kan àti tètè sọ̀rọ̀ tí wọ́n bá sọ pé mi ni mo ń kọrin mi ni mo ń sọ̀rọ̀ yẹn lọ́nà ọ̀pọ̀ yìí dẹ̀ máa ń tijú máa ń ṣe bákan that's why kò máa ń wù mí kí n máa tọ́jú bọ̀lẹ̀ eléré mo ti bọ̀ wá sọ àlọ́ àbí Ajíbọ́lá mo mọ ibi tó ń gbé ní Mushin mo láwọn ẹ̀gbọ́n tó ń gbé opposite ibi tó ń gbé Mushin tó jẹ́ ọmọ ìyá mi gbọ̀ngàn ìgbà tó ń gbé Sọ̀lọ̀ mo láwọn ẹ̀gbọ́n tó ń gbé ní Sọ̀lọ̀ tí mo ní opportunity tí mo mọ àwọn tó yẹ pé ó lè mú mi débẹ̀ pé kì í ní ọkàn bọ́n tí bá lọ sí ilé rẹ̀ kí ló fẹ́ máa wí bọ́n ní Màláíkà ó fààyè gbà mí tí ò sí kékeré ni débi pé tí bá gbọ̀ lóru ní ìní kọ́rẹ̀ tí bá sọ̀rọ̀ bọ́ láti sàlẹ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ wa sọ pé Màláíkà ló ń bọ̀ yìí òun ni kí ó máa pariwo bọ́ ní torí fọ́ọ̀sì máa ń láòdù gan wọ́n máa pariwo bọ́ ní kí ní kọ́ so àyè tó gbà mí bẹ̀rẹ̀ òun jẹ́ kí n kò ń jẹ́ kí n so Ọlọ́run wá kẹ́ Màláíkà yẹn fún mi Ọlọ́run kẹ́ mi náà so Ọlọ́run fi sọ wípé kí ìrìn àjò èmi àti Màláíkà yẹn Ọlọ́run fi jẹ́ kó jọra wọn. Ìbéèrè tó wá béèrè pé kí ló fa ti Qibla-tu ni pé mo ń pera mi ní Qibla-tu àwọn èèyàn ló pè mí ní Qibla-tu torí ìgbà tí mo dọ́dọ̀ Màláíkà mo bá àwọn olórin mo bá àwọn tó jẹ́ colleagues mi gbà yẹn ìgbà tí mi dẹ̀ ọkọ̀ bá lọ tí bá ti bá ń bó lórin tí bá ti ń bá wọn yẹn torí ibi tí bá wà mo ń fi bẹ́ẹ̀ gbogbo àwọn competition tí ò ṣe gbogbo àwọn nǹkan tẹ́ torí máa ń gbà wọ́n tó bá ti lè tẹ́ pé àwọn gbogbo àwọn ṣe promotion káàkiri ìwọ̀n ti bá rí pàdé ẹ̀ tó bá dé kájọ ṣe promotion gbára jẹ́ pé promotion competition ni wàá múra wá bí ogun ni ló máa ṣe pé mo ti sáré dé mo ti wà ní síwájú ẹ níbi anybody pé ó tọ́ gbogbo àṣẹ máa ga náà làwọn ìgbà yẹn tí bá lọ báyìí màá tún kú kódà mi ò fi bẹ́ẹ̀ lọ ṣòwò because ìgbà tí mo kọ́ kí n máa sọ continuity ẹnu ìgbà tí mo kọ́ bí mo Màláíkà ni tí mo kọ́ tí máa rí wọn máa ń lọ sí ìgbà tí máa ń gbọ́ láìpẹ́ máa ń lọ sí sùn wọn ní shadow yẹn èmi tí máa ń lọ sí shadow náà tẹ́lẹ̀ máa lọ bá wọn lérè kékeré ẹgbẹ́ mi náà àjọ máa lọ ṣe show ń gbà yẹn but ọjọ́ Wednesday tí Màláíkà máa ń play ń gbà yẹn mi máa ń lọ opportunity gbà wọ́n náà ọ̀bọ̀ yìí ọmọ yìí báwo ni mo fẹ́ ṣe so wọ́n á dijọ́ kan wọ́n á lọ mo ti ní business card mo náà ti ní business card tí mo yára mi sí lẹ́gbẹ̀ẹ́ báyìí kí ló bá ṣẹlẹ̀ ni pé eléyìí bá débẹ̀ ìgbà tí mo débẹ̀ kódà ó ní eléré ọ̀rẹ́ mi kan nídìí lọ tí mo débẹ̀ lọ́jọ́ yẹn àti close dáadáa àti eléré yẹn gbà yẹn bọ̀ tó wá pè ní àdúgbò mi mo máa ń pè bẹ́ẹ̀ tọ́pẹ́ nọ́tíkà ni bí wọ́n á pè ládùúgbò mi lọ́jọ́ yẹn so mo dúró tì tàṣíjọ kò lóru èmi àwọn union kọ̀ọ̀kan tó bá wá síbẹ̀ yẹn wọ́n wà ní kápá mi ní ìmọ̀ ẹnìkan wọ́n máa ń pè ní bàbá yóyò nìkan tún gbà yẹn so olórí oko ni àwọn ọmọ kan tí wọ́n bóyá òun dẹ̀ ní mọ́tò bọ́ọ̀sì tó bẹ̀rẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ kan gbé adé shadow shadow mo tó fẹ́ dé shadow kan náà ta ló wà fẹ́ ní Màláíkà mi Màláíkà yẹn ló wà shadow lé ní àjọ máa débẹ̀ ni a nígbà kí n jọ ká àjọ débẹ̀ pé òun tiẹ̀ ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú Màláíkà náà àyẹ̀dẹ́ yẹn báyìí gbogbo orí òkè lọ ìwọ àlọ́dún sí stage yẹn gbogbo wọn gba mic bókọ ó wà pé wọn gba mic máa yìí ẹni tí mo ti lọ ságbó ẹ ní Pélé-Wúrà tí mo ti lọ gbogbo ẹ tí mi rọpò tó náírà ṣé mi tún wá ní rí máa yìí súnmọ́ lè ní kíní kejì ẹ̀ gba mic lónìí bí mo ṣe lọ bá mánéjà nìyẹn Ṣọlá mánéjà ẹ bọ́ọ̀rọ̀ náà ẹni wá rí àwọn ló fẹ́ jẹ́ bíi kíní mi ń sìn bíi gájà fún mi àjọ wà débi pé tá a bá ti sọ̀rọ̀ ojúmọ́ kan kò sí ní stage Màláíkà èrè ọba máa ń yà eléré ni mí mo ti máa ń wá ṣòro ní ti pẹ́ mo láìkì Màláíkà bá fún ní ẹ̀sìkàdé òun kàn wò ní báyìí wọ́n mú mi rà ó hàn jùlẹ̀ àti ibi tí Màláíkà ti kọrin lọ́kọ́ àti mo ti rí i pé àwọn ti máa ń sáṣọ mi pé ó ní nǹkan kan tí bàbá yìí wà ó bá pè máa ń jà ẹ pé bàbá yẹn fún ẹ ní nǹkan kan náà wọ́n wá ní kó má dá lóhùn ẹ wá ní kó lọ mú kinní ẹ wá wọ́n ti máa wọ́n rí pé eléré ni bàbá yìí
ohun tí máa ń rí eléré mi ó lè pè mí wá gbé máìkì fún mi nìyẹn gbogbo àwọn tó kọ tẹ́lẹ̀ kan fún ìdáwọ́ ọ̀rọ̀ ni pé ṣé mo màláìka yìí nìkan ni ṣé kíní ọ̀kan ni ṣé ẹbí ni mo ní wọ́n ti jọ bí wa àwa láàrin wa ẹ̀mọ̀ bí méjì bóyá ìyá ti gbé mi jùlẹ̀ pé ó pé bàbá ẹgbẹ́ ẹni iṣẹ́ wọ́n ti jọ bí wa tí mi mọ̀ láti gbà ẹ̀ báyìí máa ṣe pàmímọ́ra nìyẹn fàmímọ́ra títí tí débi pé ìgbà tó yá mi tún lọ síbẹ̀ mọ́ òun ló tún máa wá mi ó tún máa ráwọn èèyàn sí mi ó tó láwọn ẹgbẹ́ mi kan ní CMS Mọ̀súrù Ṣọlá àwọn èèyàn máa ń gbé mi lọ sí gbogbo ẹ̀yìn ní ọ̀nà àpápá nǹkan yẹn ọdún kan wà wọ́n jó oníṣẹ́ màláìkà gbàtọ́ jó oníṣẹ́ màláìkà máa yẹn ti sanwó fún màláìkà wípé màláìkà ló máa kọrin gbà tí wọ́n dẹ̀ ti wá rí pé màláìkà ò lè kọrin mọ́ wọ́n jó oníṣẹ́ lánàá kò lè kọrin mọ́ ní èmi nìkan mọ bàbá mi àmì yẹn so ẹni tó bá mọ ọdún tó ti kún orin tó ti jó oníṣẹ́ àmọ́ yẹn tó tọmọ ẹdún tó ń sè ìjẹ́bí àbẹ́ rí fi pé àlàmì rí ìwé àlàmì ńlá wa ni pé wọ́n ló máa kọrin yẹn máa ṣeré ẹ̀tọ́ àwọn adé CMS gbogbo àwọn tí CMS wọn gbé bàbá yẹn wọ́n tó mú lẹ́yìn dá o ẹ̀ka lórí màláìkà ìròyìn bá tún kọ màláìkà pé mo mọ̀ wọ́n ti kọ́ tó mú sásẹ́yìn òye mi pípẹ́ àtọ́dẹ àwọn tó bẹ̀rẹ̀ rí bíbà ẹ̀ tó mú sásẹ́yìn òye mi ọ̀rọ̀ ìbá ní sàlẹ́kà bá bá wọn CMS mo tún lọ bá wọn CMS màláìkà ló mú kí ló tó ń dé bẹ̀ ẹgbẹ́ ẹ̀ tún gbé mi lẹ́yìn àtújọ lọ wọ́n tún ṣe ṣóò àwọn ẹgbẹ́ àwọn ọ̀dẹ̀ máa ń kówó náà wọ́n máa ṣe ṣóò fún màláìkà wọ́n ṣe ṣóò fún màláìkà láàmú ìgbà lálẹ́ṣ àtún lọ àtún gba mike ìyẹn tó lórí mọ́ but ìgbà tó wá di nǹkan tó wá bá kíbla tún ni pé ìgbà wọn tí mo wá bá ń bẹ̀ ń gbà ẹ̀ ìgbà tó náà ti wá pé kí àjò mi àti màláìkà pọ̀ tí ìgbà wọn tí mo wá bá ń bẹ̀ ń gbà ẹ̀ ọ̀rọ̀ tí wá di ọ̀rọ̀ ẹbí ọ̀gá kìíní kan ó dàbí gbàtà kókó kú wà ní Arábàmbí family ní gbogbo akókó wà gbà ẹ̀ ìgbà tó láti ké kí n sáré lòṣùpá dé àwọn ọdún ló fi mọ́lẹ̀ Alhaji Wasiu Alabi náà bọ́ sí ọ̀gá ńlá ọ̀rẹ́ bí ẹ̀sìn wá ń di ìyàrá ìṣúra làwọn màláìka aláìlúwà ni màláìka ní nǹkan kan ni gbé màláìka òun fẹ́ ká máa sọ pé èmi lọ́túnba kì í nípa aláìlúwà èmi ni gbogbo jáde aláìlúwà gbogbo lórí aláìlúwà yẹn aláìfẹ́ ìrẹ́pọ̀ láàrin àti àjọ ń bá tá à ń bá òun ṣe yẹn wípé kẹ máa ṣe gbẹ̀rẹ̀ ṣe ni tó bá ti ń di pé ẹ ti jọ ń ṣe kìíní àwọn tàdẹjọ́ àwọn tí mo bá bẹ̀bí irú mìíràn àtijọ́ wà gbòòrò ká tó pàdé bẹ́ẹ̀ mo ti pàdé ẹ̀ dáadáa níjọ́ tí mo lọ mo bá tẹ̀kún máa bẹ́ẹ̀ ni ìgbà àti tẹ̀kún máa ọ̀rẹ́ mi wá for long time tó jẹ́ pé táwọn ọ̀rẹ́ mi gbọ́ bá ṣe kó mọ tí mi bá lè pín bẹ́ẹ̀ tẹ̀kún máa pa ní kó pè wá kó wá bá mi ṣe kó mọ yẹn lọ́dún ẹ̀ gbogbo ìgbà ẹ̀ tẹ̀kún máa àtẹ̀jọ́ wa náà ni bọ̀ pé ẹnìkan máa ṣe kíní kan túnbà kíní kan màláìka gbò fẹ́ gbà yẹn pé ẹjá àmà ṣe tiwa bá ṣe ń ṣe tiwa yìí tẹ bá ní kẹ máa ṣe kíní ọgbọ́n àwa náà máa ẹ má wọ́n rí ṣe mo rò pé ìgbà tí ò tẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn nínú àwọn èèyàn wa èyí tó fò fẹ̀rẹ̀ ìgbọ̀kan rẹ̀ ní ìkọ́kọ́ lọ jẹ̀ túnbà ń bì kan okó ń bẹ́ẹ̀ ó tó lọ joyè ní Olúfimọ́ ó tó kó ń bẹ́ẹ̀ ó tó lọ sọ́gà ńlá ní ìkó ibẹ̀ ọ̀dọ̀ màláìka ẹni mú torí bí ṣe wá yìí tí tẹ́yọ̀ bá dààmú máa ń dùn mí gan mi ń dáyọ̀ tí máa ń bá ṣe láyé mi because mo nígbàgbọ́ nǹkan tí mo ń ṣe èmi náà wà òkè ní kọ́kọ́ ń jọ mí lójú wọ́n fi bẹ́ẹ̀ jọ mí lójú bọ́ ẹni tí bá dẹ̀ ń báyọ̀ ṣe máa bá ṣe tọ́ ni máa bá ṣe tọ́ tó di pé àwọn ẹbí ẹ̀gbọ́n máa mọ̀ wípé kí ló dé wọ́n ti bí i papọ̀ láti bì kan ní ẹjọ́ dẹ̀kan tí mo sọ mo dúró kódà màláìka tó tráfù gbà kan tó fi bẹ́ẹ̀ pẹ́ ní London àwọn ẹgbẹ́ eré kan òdẹ̀ lọ sí agbo lágbájá òdẹ̀ kí wọ́n náà máa lọ gba máìkì lọ́wọ́ ní tọ́wádùn ẹjọ́ kí mi náà máa ṣe tèmi èdè mi náà ṣe tèmi mò ń ṣe tí mo dẹ̀ ń tí mo tẹ́ pé ó bá wọn eléré tó tayọ jẹ́ kàtígórì gbà ẹ̀ tayọ jẹ́ kàtígórì gbà ẹ̀ tàjẹ́ colleague tó yẹ pé contemporary mi wá tó bá wá sàdúgbò mi wọ́n máa ní tó bá pè wọ́n lágbo tí bá sọ máìkì lẹ̀ náà wọ́n máa kó lọ agbo mi lọ ságbó ẹlòmíì tí bá ju máìkì lẹ̀ pé Sàbákà ti stop ẹlòmíì tó bá rérò mi tó dẹ̀ jẹ́ pé kò sọ́mọ gbòòrò náà míì tó bímọ léèmì á ní 21 corona kìíní kan tó bímọ léèmì ní kọ̀tún
tọ́yẹ́ pé ọmọ mi wọ́n máa sọ pé èmi ni mo kó so ó gbé kí mo wá fẹ́ máa wá kiri tọ́lọ̀ bá ṣe tọ́lọ́ bá fẹ́ dáhùn ó máa fẹ́ dáhùn ni kódà gbọ́ àti ẹ̀rọ olú pé a fẹ́ di star kan rẹpẹtẹ ń gbà ẹ̀ tí ó bá ṣe pé ọlọ́run kan padà lo irú àwọn màláìka àwọn òbẹ́sẹ̀ eré àwọn òkèèní ẹ̀ láti mẹ́mọ̀ pé nǹkan wà ń bẹ lórí star kò di star nǹkan wà ń bẹ ilé ìta máa ń ṣe aago àṣetọ́lé àti jí àti kórinṣẹ́ láti dìkan sí dìkan àti kórinṣẹ́ láti dìkan sí dìkan àwọn ti bìlú gbé bóyá ayé ti tọ́ síbi iṣẹ́ eré la pè ń gbà yẹn àwọn ọmọ pé ó máa padà sí nǹkan tó máa diṣẹ́ ọ̀tá tọ́lọ́run ti gbé wọ́n ti lọ London tí Màláíkà ti lọ sí Amẹ́ríkà ní ọmọdé nígbà yẹn káwọn tó kóra tó wá já wọn pé Amẹ́ríkà kẹ̀ lórí pé pàṣẹ náà ń London kíní kan àmàdé lè ṣeré ìdèbí London bọ́ tó bá mọ̀ ẹ́ o ò lè débi tó ń lọ èṣù àwọn náà fi wá àwọn pépè yìí lọ pé kí làwọn lè ran ìràwọ̀ lọ́wọ́ bọ́ bàbá àbúrò ẹ̀ táwọn tó jẹ́ tèmi ti lọ ẹ kò sí gbogbo tí Màláíkà bá máa play èmi ni máa kọ́ bọ́ sí stage tí máa kọrin kí Màláíkà tó lè dé stage yìí kódà tó wọn bá ti rí mi tí Màláíkà ọ̀tọ́ láwọn aláyé àti ń pẹ́ lóṣù kẹ̀ sàbáìkà ò sí bẹ́ẹ̀ ni kí ló máa dá ẹdó ẹ máa bá lọ kò fẹ́ mọ̀ bóyá wọ́n máa láìkì nǹkan tí mò ń kọ ọ̀bọ̀ tó mọ̀ wípé wọ́n ṣàmà òṣùgbọ́n òun máa débẹ̀ láti tí Màláíkà ti ń gba show méjì tó ti ń fún mi ní kan sí tí bá máa wò ó ti ń lọ bí 15 years tó ti máa gba show méjì tó máa sọ pé òun ọ̀yá ìwọ náà ẹ kó báàdì bíi mélòó kan lára tiẹ̀ kémi náà kó táwọn ẹ̀yẹ máa lọ báyìí ẹ jẹ́ kó máa lọ báyìí ó dẹ̀ máa débẹ̀ òun àwọn kọrin tó bá ti kọrin tiẹ̀ ó dẹ̀ ju máìkì lẹ̀ but àwọn tó máa ju máìkì lẹ̀ fún wọn ní regret pé Màláíkà ti lọ ọ̀ọ́ni títí di oṣù tó ọ̀sẹ̀ kejì ń sìn láti lọ sí Ìbàdàn táwọn tó alápilẹ̀ fún Ìbàdàn ó ti gba aṣọ ní Kòròdú ó fi Ìbàdàn lẹ̀ fara òun wá sí Kòròdú wọ́n ti wá jí láàárọ̀ ọ̀gbẹ́ni yẹn ó ń dúpẹ́ lọ́wọ́ òun ni pé ẹni tó fi sílẹ̀ fún wa tí ó bá jẹ́ pé kìnnì ọkọ̀ so kíblàtù àwọn ẹlẹ́yìn ló máa ń pè mí ọlọ́run ló máa ń pè mí àlùbáríkà yẹn mo lè jẹ́ títí tọ́lọ́run fi pé kí n débi tí mo délé ni. Isa ọ̀rẹ́ mi ni ta láìkì ara wa ta fẹ́ràn ara wa gidi ẹ̀pà jẹ́ ìṣepọ̀ kọ́ gidi ni o ìgbẹ́ tí wọ́n sọ fún Isa orí ẹ̀ gbálẹ̀ òun ni wọ́n sọ nìyẹn wọ́n dẹ̀ mọ̀ mí lélẹ́rẹ́ pa gan gbogbo wọn tájọ́ ṣe ẹ̀rọ mọ̀ mí lélẹ́rẹ́ pa kódà tí bá ti gbọ́ pé èèyàn kan lọ ṣe kó tó lẹ́yìn tó wá bí gan ó ti lọ sí ìlú ìnà the same thing tó Sunday báyìí ló sọ àwọn ọmọ máa ń ṣèdè sí mi pé sẹ̀rẹ́dà kí ló ti Isa downgrade ọ̀rọ̀ àwọn èrí Isa máa pè olóògbé ìbáyọ̀ tó bá ti mọ tí ẹ̀yọ̀ àbí ṣe ní nǹkan tí mo lè sọ díẹ̀ láfi yọ ọ̀rọ̀ yẹn ni pé iṣẹ́ wa tá à ń ṣe yìí èmi nǹkan tí bá fẹ́ ṣe ni máa ń ṣe èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò lè sọ̀rọ̀ sí mi lẹ́nu pé kí n ṣe báyìí ṣẹ́tìgẹ́tì lẹ́yìn Yorùbá tó tọ́ ẹmọ̀ gbàtẹ́ tí ń pè mí fún tábìlì mo máa ń láì mo láìkì kí n fún orí sọ̀rọ̀ ju pé kẹ́ máa ń pè mí kí n máa sọ̀rọ̀ ẹ lọ ṣètò understand tí bá rí pé àwọn ọ̀rọ̀ kan wà tí mi lè control ara mi tẹ́lẹ̀ pé tó bá máa bọ́lẹ̀ ibi tó máa bọ́ sí ẹlòmíì kò ní já lára ẹlòmíì máa forí sọ forí dá mi padà máa post ẹ forí dá mi padà jẹ́ ká mú lọ́rùn orin but tó bá ti wá di pé à ń sọ̀rọ̀ yẹn bí ṣe wà yìí ó lójú ọ̀rọ̀ tí èèyàn kan lè tì sí mi lẹ́nu pé kí n sọ bẹ́ẹ̀ tí máa rí tàdéjọ́ sí jọ́ ṣe tọ́ẹ̀pá ìjọ tún máa ṣe tó bá ti wá jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe rí náà nìyẹn máa wà mẹ́ǹdẹ̀ máa fọpọlọ ṣe ni ilé ìtẹ́nu kan yìí sẹ́ǹdì sí mi pé wọ́n ní Isa mi ń dà ṣe bọ́ọ̀rọ̀ ni ṣe báwọn máa ń rí ẹ̀yìn wáyé ṣe àwọn orí tábìlì tó ṣe ni kí ní èmi ò wò because àti mi fi bẹ́ẹ̀ máa ń wo interview ẹlòmíì ó máa ń dùn mí torí bí kí n dá ọ̀rọ̀ yẹn padà wọ́n máa ṣe mí kò sẹ́ńbọ̀n tó ń ṣe inú eléré kò sí bọ́ ibi tẹ́mi bá ti ń lọ tí bá ń lọ báyìí tọ́lọ́run dẹ̀ fi ń gbà fún mi nǹkan tí máa ń ṣe nìyẹn mi mọ̀ bóyá tí n bá torí controversial mi ń ṣe controversial artist
tó bá bẹ̀rẹ̀ kan tó fásilẹ̀ ni ó lè máa wò pé bóyá ó lè àfẹ́ ti kàrí àmì màláìka ń gbà tá máa ń tẹ̀lé màláìka òun láì kéèké ẹ bá òun dá sọ̀rọ̀ kẹ má gbèjà mi a ní ẹ má gbèjà mi ẹ jẹ́ àbá ṣe tiwa ẹ má gbèjà mi màláìka wá ní ẹ má gbèjà mi o ẹ má gbèjà mi o kódà kíní yìí ìgbà tá a fi gẹ́ ń ṣe gbogbo àtàwọn mẹ́rin dàgọ́ àwọn gan máa ń rí bíi pé àbí màláìka ò nífẹ̀ẹ́ wá ń gbà yẹn ni torí gbà yẹn múrítọ́ndà sọpọ́tì òṣùpá abú màláìka ó ti yé sí i aláyé ẹjẹ́ káà náà máa dáwọn pípò yìí lóhùn náà nǹkan tó fi mọ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ máa wá ní ẹni èèyàn máa wo ti yìn mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn o mo kàn fẹ́ fi àwọn ọ̀rọ̀ yẹn fi kọ́rọ̀ yẹn lè fi solid ni pé màláìka máa ṣe wọn kan ní ọdún kan ó máa ṣe wọn kan ní gbogbo gbà yẹn inú ìmọ̀ bọ́yọ̀ ti róye ọjọ́ iwájú ni tó wà sọ pé ẹ má dá síjà wa ẹ fi mílẹ̀ wọ́n máa na mi ló máa ń pèrè ńgbà yẹn ẹ fi mílẹ̀ àwọn tó kọ́ wa sọ pé ọgbẹ́ni aláyẹ̀ wà sẹ́fíìsì ni o ó máa ní ká fòun lẹ̀ táwọn àgbò bá ti séjà yẹn kò sẹ́ni bọ̀dì tó fẹ́ gbọ́ wa èèyàn tó ní ká má dá sí ẹjá máa wo nǹkan tó ṣẹlẹ̀ mo wá fọlọ́wọ́ bá ṣẹlẹ̀ ni mo wà ní London ní oṣù tó lọ́lọ́ níjọ́ tí mo wá wà ní London mo wá jókòó mo dé láti Manchester mo wá wo program kan interview kan tó ṣe fàlájì Wasiu Ayinde nígbà tí mo program yẹn wọ́n wá béèrè lọ́wọ́ Alhaji Wasiu Ayinde pé ṣe ti bá Barrister jàre wọ́n mọ̀ pé àwọn ni mẹ́ntọ̀ wọn ṣe ti bá Barrister jàre wọ́n ní yes àwọn bá Barrister jà wọ́n ní pé pé ẹ̀rẹ̀ láwọn ni mẹ́ntọ̀ yín pé irújà wo ni kí irú ẹ̀ṣẹ̀ wo ni Wasiu Ayinde ò bá ṣe ẹ̀yìn tí mẹ́ntọ̀ yín tẹ́ máa bá jà wọ́n ní ẹ̀ṣẹ̀ tí Barrister ṣe àwọn tó tóbi jù ni pé àwọn làwọn gbé Barrister sórí ńgbà tọ́rọ̀ tí wọ́n jà pẹ̀lú Kollington gbogbo àwọn èèyàn ló mọ̀ wípé àwọn ń jà ayé pé àwọn làwọn gbé sórí jù níjọ́ tó máa lọ parí ìjà wọn ò pa wọn sí mọ́ ẹwọ orú ọ̀rọ̀ yẹn ṣé wọn kó possible kó jẹ́ pé àwọn tó pe Barrister lọ bẹ̀ wọ́n lè má sọ pé wọ́n fẹ́ lọ parí ìjà ni ṣé wọn kó possible wípé Barrister ta fẹ́ lọ parí ìjà fún àti Kollington yìí báwo la ṣe fẹ́ gbé wọn papọ̀ káwọn fáǹsì kọ́kọ́ tán Barrister wá pé ẹ̀yẹn wá o káwọn fáǹsì kejì náà sọ pé ẹwà ẹ̀yin náà ẹ̀yin ní kẹ́ mọ̀ bí Barrister ṣe máa débí o ẹ̀yin ní kẹ́ mọ̀ bí Kollington máa ṣe débí o ó pé Barrister ò lọ opportunity àti rí Wasiu Ayinde pé ní moment yẹn ọ̀rọ̀ tá a dẹ́ sọ yín náà ń ṣe ayé fóònù báwo ni wọ́n ṣe máa débẹ̀ tó sọ pé níbi tẹ́ gbé mi wáyé ẹ sáré lọ pé Wasiu Ayinde wá kẹ́ tó lè parí ìjà yìí bọ́sibù torí Wasiu Ayinde ṣe kéré sí wọn wọ́n ní níwájú kò nìyẹn pé ní wọ́n dà tí màláìka yìí máa fi sọ pé ẹ má bá mi parí ìjà àbí ẹ má bá mi dá sí ìjà ìṣú tó bá máa parí ìjà yẹn ó pọ́sibù kẹ́ má sí ń bẹ̀ tẹ́yìn bá dẹ̀ tí wá rí pé ẹwọ ẹni táwọn ń gbèjà wọ́n ti lọ parí ìjà yẹn ó wà ní nǹkan tó wà fẹ́ tó pọ̀lọpọ̀ tó dá sí ìjà nígbà yẹn tó wà fẹ́ tí wọ́n dé ní báwọn àwọn tí torí ẹ̀ bá wọn jà àwọn náà ṣe relevant gbogbo àwọn tó wá dá sí ìjà ń gbà yẹn dá kí wá padà sórí ọ̀rọ̀ Isa Mirinda ẹni pé bóyá àwọn èèyàn rí pé wọ́n sọ̀rọ̀ pé sàbáìkà kí ní wọn kan kí wọ́n máa rántí bí a ṣe jọ jẹ́ mọ́ tàbí pé nǹkan sàbáìkà náà ti ṣe pẹ̀lú ẹ̀ ètò bá yọpá ọ̀rọ̀ wa sọ pé kéèyàn tó wá sọ pé mo ti jẹ́ màláìkà 2 rí so àwọn wọ́n wá béèrè lọ́yẹ̀ pé kí ládé tẹ̀ jẹ́ màláìkà 2 mọ́ ó ní kò lọ títì ṣe àwọn ó ti dá gbèdè mi tẹ́mi ń jẹ́ 2 yẹn sí kò lọ títí kí nígbà tí òjò lọ títí àníyàn tó bá fi ṣe ni Paso ti lórúkọ kó tó padà lọ bá Wasiu Ayinde jórúkọ Arábàmbí 2 mi máa rò pé Paso ti wálẹ̀ láti gbà yẹn pé ẹ̀tọ́rí pé lọ jẹ́ 2 Wasiu Ayinde láti gbà yẹn làwọn fi gbọ́ Pasuma mọ́ ẹ̀yìn ọmọ Barrister la mọ Wasiu Ayinde sí àmọ́ àìmọye tó jẹ́ ọmọ Barrister náà àmọye ọmọ tó jẹ́ ọmọ Barrister bọ́ Wasiu Ayinde ó dẹ̀ sí dọ́là lóyìn sọ pé Síkírù Àyìndé òun ló gbé fújì fún mi o kó wá sọ pé Síkírù ò gbé fújì fún mi èmi ni mo dá dúró mi o kò sí nǹkan tó kàn mí o èmi tí mo lè jáde nọ́mbà 1 mi kí ni mo lọ gbéra mi fáwọn màláìka fún kò ní ìdá tí lọ bá kò ní ìdí pé níjọ́ kan ti pè mí lórúkọ yẹn mọ́ ó yẹ ní ìbá sọ pé irọ́ mo lè jẹ́ bẹ́ẹ̀ o
ayé ìgbà kan ẹni pé kíní kò gbọdọ̀ fọ́ ọkùnrin lórí tó bá ti fọ́ ọkùnrin lórí ẹ̀yẹ̀rọ àwọ̀ ẹ̀ lọ ni kádàrá aláwọ̀ akàkàdé oníkálukú pẹ̀lú kádàrá ẹni máa sọ àbá agbájá nílárí wọ́n pẹ̀lú wọn fẹ́ dàbí ẹ o pọ́lọ́hún ò bá fọwọ́ sí rárá díẹ̀ ló bá ní kò jẹ́ òtún ẹ̀ torí aṣọ ọlọ́run lẹ̀dá fi ń dàgbà o aṣọ ọlọ́run lẹ̀dá fi ń gbọ́ ọlọ́run ọba nìkan ló gbọ́ lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe díẹ̀ fẹ́ mi tó bá kóyà tó mi àdìsá dé ìtẹ́lọ́rùn máa gbà wọ́n fi ṣe kádàrá mi ní. ó ti yẹn sìn máa lágbà tí mo ti bẹ̀rẹ̀ mi wá pé eléyìí gbogbo nǹkan tọ́nà bá ti ṣe fún mi ni máa ń fẹ́ but táyọ̀ opportunity àti gòkè bá ti ń yọ mi ní fi ibi tí máa ti rókè ẹ̀ gúnlẹ̀. ó ti yẹn sìn tí máa bọ́ sórí tábìlì torí ẹ̀ ní máa sọ pé ẹlòmíì ẹ bá bọ́ sórí tábìlì òun sìn kọ́ ẹ bá sọ pé lágbájá kí ní kọ́ báyìí ló máa ṣe fún ẹ ókè Mìrìndà tá à ń sọ yìí ọ̀rẹ́ mi ni ìmùlẹ̀ mi ni ìgbà tó kò lẹ́yìn màláìkà nígbà tí bá pàdé ẹ̀ tàbájọ pàdé báyìí máa ń pè ní ọ̀rẹ́ mi nǹkan ò jọra wọn má jẹ́ parọ́ fún ẹ tí wájú bá ṣe lọ ẹ̀yìn máa ń padà sí ni o wọ́n last one àti mo fi kábà tí èmi àti Mìrìndà jọ fojú kan mo fi búra ọ̀rẹ́ mi kí ló máa ṣe padà sọ́dọ̀ màláìkà ibẹ̀ ni mo wà kò gbówó fún mi kò ṣe pé wọ́n yá sàbáìkà wọ́n yá gba 10 million wọ́n yá lọ fi ṣe báyìí wọ́n yá ní kí náà kan gbogbo àlùbáríkà tí mo jẹ́ lé ní màláìkà ni ní 2014 mo ti àwọn Mìrìndà tájọ́ máa ń ṣe pọ̀ yìí ó ti introduce mi sáwọn agent dáadáa táwọn náà lọ kówó fún tà lọ pé eléyìí lè gbé ẹ travel eléyìí lè ṣe kí náà kan ọdún tí màláìkà lọ sí London Amẹ́ríkà tẹ gbogbo akọ́lá ọlọ́run kádàrá pé ìgbà tó tọ́lọ́run máa ṣe ìrìn àjò tiẹ̀ nìyẹn ó wà ní òdàtí bọ́ sí mo wà ń lé mi jẹ́jẹ́ ni màláìkà pè mí pé ọ̀gbẹ́ni èmi mo fẹ́ ṣe show ní South Africa ó dàbí Amẹ́ríkà ti yọjú sáwà àti tó Amẹ́ríkà kan tẹ́lẹ̀ o mi ì sọ fáwọn pípọ̀ yẹn pé mi kọ́ ni máa wá sí South Africa mọ́ ìwọ ló ń lọ South Africa kẹ̀ mi ì ní pálí gbàtí ọ̀sán pé òun ṣe South Africa fún mi mo dẹ̀ lábúrò kan ní kò yí lọ́dún ẹ̀ ọ̀gbẹ́ni kódà bẹ́ẹ̀dẹ̀ date tó wà lórí pálí mi tí mo ń lòdè ní ilé ni òun kọ́ ló wà bẹ̀ torí ẹ̀ ti sáré ṣe ó fi 1 January 1 ló fi sórí pálí mi pé ẹ ṣáà lè rí pálí yẹn gbà láti lè submit visa ní embassy nígbà yẹn mo máa lọ South Africa mo máa dé wọ́n máa wò ìgbà tó yá wọn pé màláìka yìí pé kì í change date pé ẹnìkan fẹ́ ṣe kún wọn ọ̀gbẹ́ni má dúró dé ní ilé níyì tí mo wà fi dé ẹni tó lọ London lẹ́nu kò máa ṣẹyìn máa mo dé láti South Africa ní 2014 mo dé bẹ́ẹ̀ mi ṣe ń dé sí Nàìjíríà mo dé kò tí ju ọdún kan lọ ìgbà tí mo dé South Africa yẹn mo lọ ìgbà tí mo dé mo wá ṣe gbogbo owó tí mo rí lọ́hùn mo fi ya mo ṣe rẹ́kọ̀dì kan mo wá fi yàbọ̀ tí mo fi yàbọ̀ lọ́dún yẹn mi bá rí bọ̀bọ̀ lórí hip hop kan ni mo bá gba kíní sínú iDisk wọ́n dẹ̀ ní bọ̀bọ̀ yẹn dẹ̀ sọ pé màláìka náà níṣẹ́ kan tó wá ṣe South Africa ní iDisk yẹn bọ̀bọ̀ yìí ló wá gbaṣẹ́ tiẹ̀ láàrí iDisk mọ́ ìyẹn ni mo ṣáà plan pé tí màláìka bá ti fẹ́ lọ sí South Africa pé àjọ máa lọ 2016 ló lòun lọ South Africa àjọ máa lọ South Africa ilé ìtẹ́ ń lọ yìí ni o àlàyé o ó ní kò sí wàhálà kí n lè fi rí opportunity because ó ti nígbà kan ọ̀rọ̀ ká má máa dá sọ̀rọ̀ yẹn mo ti ṣe àwọn rẹ́kọ̀dù kan rí mo bú gbogbo lórí so màláìka wá rí kíní yẹn wọ́n mú lọ fún wọn ní sàbẹ́kà gbogbo àwọn má lọ ní level yìí jẹ́ kí a ṣe kankan àwa ṣe ìgbà tó mo wá South Africa ẹ̀ dé ó kéèké tó lọ South Africa ẹ̀ àti kọ́kọ́ ṣe self interest à ń gbà fúnra wa màláìka kí ló dé fọ̀nà hàn mí ṣe kí ni a ṣàṣe orin yẹn ìyẹn gbogbo ni mo kọ́ yà ní South Africa tí mi rí mọ́ ìgbà tó wá dé àjọ máa lọ yẹn ó bá tún ní ká tún wọ studio again a tún wọ studio a ṣe my South Africa journey ìpàdé lè fi ya bọ̀ ní South Africa kọ́sọ̀gbù 2016 tó ló fẹ́ lọ yẹn báyìí èmi ń bọ̀ láti Ajicap mo lọ sí Ajicap mọ́mi wa àwọn travel wọ́n lọ sí Aji wọ́n kó lọ́dọ̀ ya ẹ̀ mo lọ bá màláìka pé àwọn alájà àwọn tẹ̀ ń lọ sí kí wọ́n ní ọlọ́run aṣọ wọn aláyọ̀ náà máa dé o kì inú ọkọ̀ inú dẹ̀ dùn mo bá aláyọ̀ bá ń pè ní kíní lọ́jọ́ kan ọ̀rọ̀ mi ń dà ní mo bá bọ̀ lórí ọ̀rọ̀ yẹn o
wọ́n play ní ibì kan lóṣòdì àbá ń pè bẹ́ẹ̀ ní Marble Field wọ́n bá play tán tó bá dẹ̀ ti play tán ní dàjí báyìí environmental máa ń dé nítorí last Friday of ayé environmental yẹn abádẹ́ wà nínú ibẹ̀ yẹn aláyé ó dẹ̀ kọ́ ó lọ sí Amẹ́ríkà kan ó lọ sí Amẹ́ríkà yẹn ó dé Amẹ́ríkà tí mo sọ pé ó fẹ́ lọ yẹn ó lọ Amẹ́ríkà wá dé bó ṣe dé láti Amẹ́ríkà lọ àìṣọ́ wọ́n ní aláyé ẹ̀ sí ń lè má tẹ̀lé ní kó gba pálí kíní lọ́wọ́ mi South Africa láyọ̀ padà kó máa gbá kí ló ṣẹlẹ̀ aláyọ̀ bá ní àmú ẹ lọ́mọ́ ni wọ́n gbé ní fẹ́ ṣe bẹ́ẹ̀ aṣáṣáwàdà kí náà kọ́ wá ní pé ọgbẹ́ ní lọ́jọ́kọ̀ ara ẹ̀ ẹlọ́mú pálí ẹ̀ wá ájì ló máa ń lọ ní 2016 mo ní mo ń lọ ájì èmi náà ti káàkiri lórí ájì rí o àti mímọ̀ kan báyìí tó wà ní owó dédé orúkọ ọ̀túnba náà ń pè máa ọlọ́run bá ń fọ̀run kẹ́ ó promise wa èmi bọ̀ tó dàbá wọn sáńlẹ̀ yàbọ̀ lọ lọ́dún yẹn ó fún wa àwọn eléré kan wọ́n pè máa kan náà ní màláìka lọ́nà owó dé yẹn náà báyìí fún alájì ọ̀tọ̀ náà ò kádàrà ájì ó ní ẹ máa jọ ṣàlájà pẹ̀ ẹ kéwà àti mọ́mí ẹ ẹjọ́ ṣáàjì 2016 mo ò gẹ́ta ara mi pé aláyé yìí àbí nǹkan mi ni wọn alájì mú màdé àtàjì tí mo ti dé báyìí tí mo ti lọ London tí mo wá dẹyẹlé London tí mo lọ tí mo ń dé yìí àtijọ́ submit London pẹ̀lú màláìka rẹ̀ tó yẹ pé òun fún rẹ̀ ló kó físà kalẹ̀ lórí ọ̀gbẹ́ni máa lọ tó ojú owó tíkẹ́ẹ̀tì ẹ̀ pamọ́ but kò sí etí físà yẹn bá jẹ́ nígbà yẹn màláìka yẹn gbogbo gbà tó wò fi tó báyìí kébi kó máa pa tó bá jẹ́ pé ó lè má fún ẹ lówó pé ẹgbàá yẹn lọ fi jẹun torí nǹkan tí mo rí pé àwọn tiwa tó bá lọ sí ilé àwọn eléré mi wọ́n fún wọn lówó màláìka lè má fún ẹ lówó but tó bá màláìka bá gba ṣó ń sìn tí ó bá rí eléré kan pé wa ń bolo bá rọ rẹ́kọ̀dù dé ó lè ní kọ́ lọ búkú studio fún owó tí wọ́n fi gba ṣó yẹn kò tí ì mọ bóyá fẹ́ ṣe àwọn báńdì ẹ̀ kò tí ì mọ bóyá fẹ́ ṣe àwọn kìíní o tọ́wọ́ pé àwọn báńdì ẹ̀ sì máa yọ àníkọ́ lọ fowó yẹn búkú ṣó fún kìíní fún olórin yẹn nǹkan wá bá wa lọ́ọ̀yà plate ọlọ́ọ̀yà wà nulẹ̀ mọ̀lẹ́kà wa ni pé but ó wá pa wa ó lóun fẹ́ padà mọ̀lẹ́kà ni kí ló mú ẹ sá lọ tẹ́lẹ̀ ó bá ní ẹ lágbájá nínú àwọn tàjọ nǹkan yẹn náà tó wà lọ́dọ̀ wa pé ló sọ wípé àkókò enjoy ọ̀dọ̀ yẹn tẹ́lẹ̀ yẹn ni enjoy ọ̀dọ̀ mi èmi yìí mo dẹ̀ ní mo ṣe rẹ́kọ̀dù fún ẹ mo ń gbé kámẹ́rà mi tí mo fowó ara mi rà mo ń gbé káàkiri máa ya káàkiri inú gbó ọ̀nà abúlé ẹgbàá kọ̀ọ̀kan bí n tiẹ̀ fún yín lówó gbogbo tó ó yé wa pé èèyàn tó fẹ́ kó mọ̀ bí o ṣe ìwọ náà ṣe lè rẹ́jà ẹ fún ra ẹ tó ọ̀nà máa fẹ́ lómi ni kò ṣe pé ó yá gbà ṣáà máa lọ tó bá fún wa lọ́jọ́ yẹn tí máa lọ ní màláìka tó bá fún mi ní 10,000 lọ́dún yẹn máa dúnú délé ni pé kì í ní wọn kan but ọ̀rọ̀ tí màláìka tó máa bá ẹ sọ wàá máa wálé wàá lọlé wàá máa lọ ṣe ni màláìka ń lọ́rọ̀ kan tó máa sọ wọ́n sọ̀rọ̀ wípé tẹ bá ṣiṣẹ́ mi náà iṣẹ́ tẹ ti ń ṣe pé tẹ bá ń ṣe o tó bá tó gbà kan ọ̀dá máa dé tẹ bá wa tẹ pamọ́ṣẹ́ yẹn tẹ bá ní kẹ bá lọ ṣiṣẹ́ mi gbogbo owó iṣẹ́ tẹ bá ń ṣe yẹn orí iṣẹ́ yẹn náà lè máa ná sí o torí ẹ̀yin náà máa bó tẹ̀ ṣe náà àdúgbò gbọ́dọ̀ má gbọ́ mi mọ́ bó ṣe owó jọ́ọ̀pù wa máa yọ́nú owó iṣẹ́ tó ibẹ̀ ló máa ná sí bí ṣe wà láti gbà yẹn mo ti láti 1999 tí mo sọ yẹn ni mo ti ní fídíò club mo ní irinṣẹ́ mo láwọn tó ń ṣe tó máa fi fídíò fi ṣe sí nǹkan kan yẹn wọ́n máa fi rẹ́ǹtì fún mi wọ́n máa fi ṣe bọ̀ tí bá gba owó yẹn náà orí jọ́ọ̀pù náà ló máa fi kólé get so ọ̀rọ̀ tí wọ́n sọ dé pé ọ̀rọ̀ mi ń dà ní pé ìgbà yẹn mi ìfẹ́ káwọn èèyàn máa rí pé kinní kan sẹ́mi nìkan náà ni kinní ọkọ̀ wọ́n pé ọgbẹ́ adé nǹkan tá a máa ṣe ni pé a máa lọ bá aláyé ó ní mo fa aláyé lẹ́jàre wàláhì ó pèsè ọ̀rọ̀ kan mo fi àgálù tajọ́ ń búra mo fi àgálù yẹn mo fi búra tó bá yẹ pé mo ṣàbòsí ó pèsè ọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn mo jẹ́ dẹ̀bọ̀ lọ́yún wọn ní sàfẹ́kà ó ní mò ń rìn gbé ẹ̀ ti pé mo bá generation yẹn rí mo ní mẹ̀rin dà ìwọ ló ṣe bẹ́ẹ̀ ìwọ ní èmi ò regret iṣẹ́ wà nígbà yẹn ọlọ́run tí mo ti láti kíní mo ti ra Mazda kan tí mo ti kọ́ gbé kiri fọ́dọ̀ náà ṣe ni mo lo Mazda yẹn títí nígbà tó máa lẹ́yìn ìgbà yẹn báyìí every year ni máa ń ṣèjì mọ́tò máa lo mọ́sù máa lo gbogbo kò sí mọ́tò mo máa ń lò ó kò ń ṣe pé bóyá màláìka wa sọ pé fún ní mọ́tò bó ti bá dẹ̀ ra mọ́tò yẹn lé ní ìṣì kí n tó lè post mọ́tò yẹn máa gbé délé màláìka wọ́n máa rí pẹ̀lú mọ́tò mi ni mi fẹ́ jẹ́ kọ́ mọ̀ yìí pé mo máa fẹ́ jẹ́ kọ́ mọ̀ yìí pé màláìka ti fún mọ́tò mi ṣe máa fẹ́ kọ́ mọ̀ nìyẹn mo máa láwọn ọ̀rẹ́ tí máa gbé kan sílẹ̀ tí wọ́n máa ní ọ̀gbẹ́ni ṣàgbélé yìí ó yá gbélé yìí tó bá ti ń lọ iye tó bá ti ń rí máa sọ tí máa sọ
tí máa fi sọ́tọ̀ tó ta mọ́tò dáadáa bọ̀ kí n tó lè post mọ́tò máa gbé délé màláìka ẹ̀yin náà ẹ̀ka lọ wọn náà ẹ jẹ́ àlọ́ bala yín gbàtà ẹni tá a dẹ̀ fẹ́ lọ bẹ̀ tèmi ti mọ̀ wá ó máa ń pèsè ọ̀rọ̀ kan màláìka wa ní màláìka tó bá ṣẹ̀ tó bá pè látẹnudọ́là ó lè máa gbé fóònù ẹ̀ tó bá rán yàn sí látẹnudọ́là kò ní dẹ́ lóhùn bọ̀ má fojú kàn ó máa ní tẹ́nì tó bá ti ṣẹ̀ mi tó bá ti lè tójú èmi àti ẹ̀ bá ti pàdé báyìí tó bá ti lè bẹ̀ òun ó ti tọ́ òun tó ń bẹ lọ́hùn tó ń gbọ́ kélé òun kélé òun ọ̀gbẹ́ni a máa lọ bẹ aláyé yẹn ṣé ti yé yín sìn àdẹ̀dẹ́bẹ̀ ẹni nígbàdà kan oúnjẹ ta fẹ́ lọ gan mo pé aláyé ńbọlẹ́wà torí èbúté mẹ́ta la máa sọ lọ́nba kó tó kọ́lé sí lẹ́kì aláyé ńbọlẹ́wà olóhùn àlẹ́ òun lẹ́kì wọn ni lè fẹ́ wá rí yín o wọn ni òun àlẹ́ òun lẹ́kì wọn ni wọn ni tó ṣe yẹ mi láìkẹ́ o èmi kọ́ ni mo lè èbúté mẹ́ta tó wá bá mi ni ilé mi ló wà lẹ́kì náà ṣọ ẹ̀ṣẹ̀ wá ni tó bá fẹ́ rí wàásù àyèdè ń sin òní déjẹ̀ bóde ni bọ́ tẹ́mọ̀ tráfíkì lẹ́kì ẹ̀ ló dẹ̀ máa ṣẹlẹ̀ wípé tó bá ti lọ lẹ́kì ẹ̀ ó ti mọ̀ wípé ọjọ́ tó bá ti lè lójọ́ méjì ibi tá a dẹ̀ ń lọ ibi tó yẹ pé a lè wọlé àsùn ká ṣe bó ṣe wọ́n ni mo mú mìíràn dé bàbá ara ní sàbáìkà mìíràn ló gbé lẹ́yìn yìí a máa rí mìíràn aláyé ẹ̀ ní bínú ni ẹ pa àwọn ìyàwó ẹ̀ gan wípé sàbáìkà mìíràn kíní kan aláyé rẹ̀ sọ̀rọ̀ pé mo ní aláyé ajá bá ti forí kómi tó máa ń padà sílé olówó ẹ̀ ní kò sí bó ṣe máa jẹ́ ẹ máa gbà ní ẹni tó sọ pé kí n gbà sóhun sọ fún ẹ pé ó ti sóhun mẹ́mọ́ ní ó ti sú aláyé ó ti sú ẹ jọ̀ọ́ aláìsíkà mo fi gbogbo nǹkan tí máa yẹ dẹ́gbà ó dẹ́gbẹ̀ sí mi lẹ́nu kódà lẹ́yìn ìjọ ẹ̀ báyìí máa yẹ tó sáré ro bákan méjì àti sáré ṣe rẹ́kọ̀dù kan àṣẹ online record kan sáré àmẹ́ẹ̀ta ta tó ṣe kíní ẹ̀ báyìí èyí dá pèkì padà ní dèní àtọ́nà adé ọgbà adé òun ló lórí ẹbí ẹ̀ òun ní kíní ọkọ̀ mú ní fẹ̀kàn tẹ́lẹ̀ náà kò sí ìkọ̀tẹ́ gbẹ̀rẹ̀ ayé tèmi kò sí ìkọ̀ tó kàn mí ẹ ti mú ní bọ́ọ̀tì ẹni ìgbà tẹ́ wà ń bí gbọ́ tẹ́ bá pera yín bẹ́ẹ̀ ẹni yìí náà ló máa sọ pé kò sí ìkọ̀ tó kàn torí gbà yẹn táwọn bá pèrè àwọn bákan màláìka lè máa rí ẹ gbogbo orúkọ ló máa fi kí ẹ ó lè máa pè é ní ọ̀túnba bí because ó máa wò pé gbogbo wa tájọ́ ń ṣe àjọ wà ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe bí bákan kò dẹ̀ ní fẹ́ kíjà wà láàrin wa títí dé ní náà àjọ wà débi pé tí bá bẹ́yẹ́ ṣe tábìlì yìí tí bá bu tí bá ṣépè fún èrè tẹ́ bá wà padà rí wa ẹni ṣé nǹkan máa ṣàwọn ẹni dáhùn àyẹ̀kọ́ tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá máa sọ tó mọ̀ yí pé ẹni yìí mo ṣe ẹni tí bá fẹ́ bá ṣe mọ́ ni máa bọ́ síta fún tí ìbàdẹ̀ tí bá ti lè bọ́ síta fún ẹ àwọn máa wúra alọ́ọ̀kan ni o mi lè sọ tí kọ́kọ́ bá lọ dà wá pọ̀ a lè kó lẹ̀ yìí ká pàdé sí London kẹ́nìyàn wá sọ pé àjọ máa ṣe ẹ gbọ́dọ̀ jọ ṣe ni o so nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni a kò darí wárù gbòhun lòun sọ tiẹ̀ so wọ́n dẹ̀ ní gbogbo sọ̀rọ̀ kọ́rọ́ tí ẹ ní mọ̀ gbọ́ o tọ̀rọ̀ tó bá sọ àwọn èèyàn ti rí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ́ tiẹ̀ tó ń sẹ́ẹ̀dẹ̀ sí mi wọ́n gbé inú ẹbí kan náà lọ́jọ́ wa inú ẹbí kan náà lọ́jọ́ wa ibi kódà mo pa aláyé lórí ọ̀rọ̀ yẹn aláyé sàbáìkà ẹbí ẹ̀ náà ni o jọ ń torí ọlọ́run má ríro kò ṣe kọ́kọ́ fún ẹ kò dá mi dúró kò ẹni tí mo dẹ̀ máa àlùbáríkà tó wà ń bẹ̀ ni mo ń jẹ́ tí n bá jórúkọ àlùbáríkà tó bá wúyàn láti bá mi jẹ wọ́n bá bá mi jẹ so ẹ má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ orí mi ní dàdàrú ọmọ mi ni ìyá ẹ̀ ìyẹn kẹ̀ máa rí máa kó gbàjú ọyá wẹrẹ ni so kò sọ̀rọ̀ lórí ẹ̀. ṣe ti rí ọ̀rọ̀ ọjà agbolé fújì ìṣàjà dúpẹ́ fọ́lọ́run torí ìgbà míì tí wọ́n bá ẹni tèmi jẹ́ pé tí wọ́n bá sì sọ pé tàbá tẹ̀ sí yọwọ́ àwọn Alhaji Sikiru Ayinde àti Barrister ayé wèrè pé àtẹ̀pọ̀ pupa tàbá yọwọ́ ẹsẹ̀gbẹ́ kan ìjà tèmi tó gbélé gbé kò tí ẹ̀ ọjúmọ́ láyé táyé òfin tán ní ìjà Òṣùpá àti Pasuma
dédé di bá ṣe sọ̀rọ̀ ìgbọ̀n ẹlòmíì bí pé ìrọ́lá àwọn pípé yìí pa wọ́n sì máa jà bọ́ọ̀tì lórí Paso sìn wọ́n ti mọjọ́ orí wọn ayé ìgbà kan ọ̀tọ̀ ni o because àjàkú akátá tí àwọn Barrister fi ìjà ṣe yẹn àfi tẹ́lẹ̀ ní òbá fẹ́ sọ jáde ó máa fẹ́ dórí ọmọ débi pé ọmọ kan létí máa parí ọmọ Barrister àtijọ́ lè àjọṣepọ̀ àtijọ́ lájọṣepọ̀ yẹn ò ní kò ní gúrégé so ṣé bẹ́ẹ̀ ni kí ọmọ Pasuma àtòṣùpá náà tí wọ́n tún máa pàdé ara wọn kọ́ má lè ṣera wọn láàánú ẹ jẹ́ ká rántí pé bàbá kò nílẹ̀ ìṣ àìmọye ibi láti lè lọ àìmọye ọ̀nà láti lè bá ṣe láti lè ṣe mo mọ́ sọ̀rọ̀ kan ni pé nígbà tí ọ̀rọ̀ ìjà yẹn lọ lójú méjèèjì gan-an ni o ìgbà yẹn Màláíkà àti Pasuma ọjà wọ́n máa ń jà gbà yẹn ìgbà yẹn táwọn bá dẹ̀ lọ ságbó Màláíkà ní alesh tàbá ti lọ níjọ́ kan Màláíkà àti Pasuma jà anybody àwọn tó Màláíkà wá gbé báyìí fún wa Màláíkà ọ̀dẹ̀ kí máa ń fẹ́ kéèyàn bá òun dá sí jà wọ́n bá ní dá sí kódà tó bá ń kọrin stage yẹn tó bá ti lè dá sí báyìí ó kàn lè má lè stop ẹ torí káwọn èèyàn má rí bíi pé ó disgrace ẹ so but wọ́n máa gbé next time wọ́n fi mílẹ̀ pẹ̀lú nǹkan tí mo ṣe ọdún ẹ̀ wọ́n ti gbé báyìí fáwọn olórí ẹgbẹ́ mi kọ́ wọ́n ti kọrin lọ ìgbà tó máa gbé báyìí fún mi báyìí kí ni mo kọ lọ́jọ́ yẹn náà ó ní ẹ̀yin ẹ̀gbọ́n mi kí ló dé kí ló fa sábàbí kí ló dé ìjà sílẹ̀ wọ́n sí wàhálà bí pẹ̀lú Màláíkà o ọmọ ìyá ni wọ́n kò sí wàhálà o láàrin wọn ìyàn tó dá sọ̀rọ̀ ìṣòun ní forí ṣòun ní forí kó ọ̀rẹ́ àwọn kò pariwo ní ẹ̀wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ yẹn wọ́n débẹ̀ náà lọ́ba àkọ́rẹ́ kò ṣe pé fáǹsì Òṣùpá àbí fáǹsì Pasuma wà ń bẹ̀ fáǹsì Màláíkà wà ń bẹ̀ àwọn tó dùn mọ́ pé bọ́ ṣe ń jà yẹn náà wọ́n kò pariwo ní inú wọn kò dùn ní. next Màláíkà tó lọ ṣe ṣòkan ní Ìbàdàn náà ń gbà yẹn àwọn olórí ẹgbẹ́ rẹ̀ rán ṣe the same thing bọ́yá Màláíkà gbọ́ tí ì débẹ̀ ìgbà tí ti máa rí ìjọ kan mo kàn pàdé Aláàjì Paso ni wọ́n ní Aláàjì Sàrẹ́dà kìíní kan mo rántí ọjọ́ yẹn mo rántí ṣóòtù mo ti pàdé wọn wọ́n ní ṣòkan ní Abdul pẹ̀lú Tai Currency mo ní láti wà ń bẹ̀ nǹkan tó jẹ́ torí mi fi bẹ́ẹ̀ lágbe lórí bọ̀ nǹkan tó jẹ́ kí ọlọ́jọ́ yẹn ni pé ẹni tó ṣe ṣó yẹn fún wọn èèyàn mi ni ẹni yẹn èmi ló yẹ kó ṣe rẹ́kọ̀dù fún bí àbúrò kò jẹ́ sí mi lérí bọ̀ gbọ́dọ̀ Paso ló like Paso dẹ̀ ṣe rẹ́kọ̀dù yẹn fún so ó dẹ̀ ní èèyàn tó bá ń ṣe bí Paso lòun fẹ́ kí ní òun kan ìgbà yìí Tai Currency máa ń sọ̀rọ̀ dáadáa ta close nígbà yẹn níbi pé tí Màláíkà bá sí around tí wọ́n fẹ́ ṣe ṣó ní gbogbo àdúgbò mi yẹn gbogbo kọ̀tún nǹkan yẹn wọ́n láìké èmi ni mo jẹ́ ẹni mi fi gbé Màláíkà sórí so mo ti pe Tai Currency wáyé pé Màláíkà ò sí ilé wọ́n jẹ́ ká àjọṣe pẹ̀lú Tai Currency so ìgbà tí mo dẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi bá tún introduce ẹ̀ sí máa yẹn lóko mo introduce ẹ̀ sí máa yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù fún máa yẹn ṣe rẹ́kọ̀dù pọ̀ padà ṣe rẹ́kọ̀dù fún mi dọ̀la mo ti ẹ̀ mú yàn lọ ti ní kí n mú producer wa mo ní máa kọ́ lọ méjì wá producer ìgbà tó débẹ̀ gan tí wọ́n ṣe àwọn fúnra wọn lọ ṣe rẹ́kọ̀dù mú wọ́n gbà méjì wá èmi tí mo mú lọ bá pẹ́kẹ́ bá mi lọ bá àwọn báyìí àbẹ̀yẹ ní Sàlákà sóhun fún ògùn bá mi sọ̀rọ̀ ni fún ògùn bá mi sọ̀rọ̀ níbi ìdájọ́ mọ̀ wọ́n gbà àti producer torí bàbá gbọ́n gangan ló jẹ́ ẹ̀gbọ́n tiwa ní àdúgbò àwọn náà máa ń promote èmi lórí rédíò kan máa ní kí n wá sórí rédíò kí mi náà wá sọ̀rọ̀ ìgbà tí mo ti ṣe rẹ́kọ̀dù yẹn tọ́tọ́ yẹ pé àti eréyàn ti ṣe rẹ́kọ̀dù fún mi ẹni tó gbé mi gbà yẹn ìyẹn ò lọ opportunity àti torí gbà tí a ti ṣe rẹ́kọ̀dù tọ́ yẹn ọjà tó ń tà gan bí kọ́lọ́pàá wálé mi bí KDNDL wá lọ́la wọ́n ti rí i pé ṣèbí olówó ló fi ń promote eléré kí ní ẹ̀sùn òun àfẹ́ ti gbà ẹ̀ so ìgbà tí Màláíkà wá tó mọ èmi wá rí i pé ọ̀bọ̀rọ̀ ọjà yẹn dẹ̀ ṣe ń lọ gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ ni pé ọ̀bọ̀rọ̀ ọjà yẹn ṣe ń lọ Ọlọ́run ó padà ń yanjú ẹ̀ but àwọn tó yanjú ẹ̀ àwa àlè l'opportunity àwa tó ti èmi tí mo ti support Màláíkà bó Paso ṣe ẹbẹ̀ náà máa fi sọ pé a máa fi sínú pósítà àbí tí Paso bá wà àwọn dẹ̀ ti parí ìjà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú ò ní lè débẹ̀ nǹkan tí mo fẹ́ kí ẹ̀yin tó jẹ́ àwọn tó jẹ́ tàjọ jẹ́ contemporary tàjọ jẹ́ colleagues nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ máa wò níṣẹ́ láwọn senior colleagues wa yẹn tí wọ́n bá ti ń jà
ó bẹ́tà ká máa wò wọ́ ìfẹ́ ẹlòmíà bọ́ sórí kinní àti sáré gbé fóònù síwájú ìwọ bàbá ìyá ẹ̀ ló ń bá rí kinní kan àwọn pépè yẹn ṣì máa tún máa ríra wọn ẹ jẹ́ fún ilé ìsàmpù kan ẹ wo ọmọ tíri lẹ́dà tó lọ sí London ṣẹ́tírí tí ò bá ṣàjọ ti pọ̀ kọ́pì tó gbé tíri lẹ́dà lọ sí London pẹ̀lú mo fi sọ ìgbà tí mo ti wà London lọ́ọ́ ti ń pe Godfather lọ́gá àti wa lọ́ọ́ ti ń pe Godfather pé àwọn fẹ́ kó ṣe tíri lẹ́dà Paso ní àwọn promoter ní London àwọn BNS àwọn Biliki àwọn ló ń ṣe Paso ẹni tí Godfather yẹn ó ń ṣe Màláìkà ó ń ṣe wẹ́wẹ́ ṣe mọ̀ wípé ọ̀bọ̀rọ̀ àti Paso àrùn òdògún máa yẹ òdògún fẹ́ ṣe nǹkan láyé kó má fi tó àwọn táwọn sọ ilé tí máa yẹ òní fẹ́ ṣe nǹkan wípé àwọn ọmọ wípé Sàbáìkà wà ń bẹ̀rẹ̀ ní company ẹ̀ wọ́n dẹ̀ jọ ṣe business papọ̀ ní London so tó lọ́nà bá tẹ̀ wá fagídí ṣe tó lọ́nà bá padà tẹ̀yìn ẹ̀ yọ ó lè mú Màláìkà gan má bàa ṣe pé gbàtẹ́ máa ṣe báyìí ṣe ẹ sọ fún mi bọ́ tó bá tó wá ṣe tí ò bá tó ṣe tó dẹ̀ mọ̀ wípé promoter Màláìkà ni wọ́n jọ ṣe business ni àwọn tó máa pè Màláìkà máa wà dáńkì kìíní yẹn Màláìkà ò ní fẹ́ kó ṣe é ṣe so ti yé sìn Màláìkà ò ní fẹ́ kó ṣe é ṣe ok ẹ wo ibi tí ìrẹ́pọ̀ yẹn ti padà dé sìn so ti yé sìn ok Alhaji Wasiu Alabi ọmọ wọn ni tíri lẹ́dà company tó gbé tíri lẹ́dà jáde àtọ̀dọ̀ Màláìkà ni so ti yé sìn ìgbà tí mi ti ẹ̀kọ́ rí tí máa ẹ̀kọ́ sọ fún mi èmi bìlì pé Màláìkà ni torí àfi ìmí nínú eléré wa tí ò bá lè jáde síta ní ìgbà 2023 tí Màláìkà fún mi ní wọ́kẹ́ tó ní tí ó dé bàbá yẹn pè mí mò ń sùn ni wọ́n ní ìbẹ́yìn Alhaji Màláìkà orúkọ mi ní Godfather orúkọ yìí tóbi o Godfather kẹ ó ní Alhaji Màláìkà wọn ti working permit yẹn ti ready working permit ti ìlú wo London so ẹ máa ṣe báyìí ẹ̀dẹ̀ máa lọ submit mo ní torí síbẹ̀ torí mo ti gbìyànjú lórí ẹ̀gbọ́n mo ti sanwó nù gan ọgbà rẹ̀ ní ti wò pé wọ́ ọ̀rọ̀ náà jókòó lẹ́yìn but Màláìkà tún ló yá báyìí náà a ti ṣèkọ́ rí ká gbé wọlé tó yẹ pé ó wà fẹ́ tàwọn gan tó yẹ pé wọ́n fi gbà kọ́ báàgì Màláìkà fún London tó yẹ pé ìgbà tó tún yẹ̀ tí wọ́n tó bá padà ṣe wọ́n yóò tún dé mo ti working permit lélẹ́yìí èmi náà fún èmi gangan àlàyé tó kò sí wàhálà àbákùnrin ilé ni mo pé wọ́n ìlú visa nìyẹn ìlú wá dé London ọ̀gá wa yẹn ó wá bèrè lọ́nà pé mi ò ní dákọ̀ àwọn eléré rẹ̀ torí kó má dàbí ọ̀rọ̀ interview mi wọ́n ní ṣé lówó ju lágbájá lọ ṣé ẹ ṣe kíní kan ju kíní kan lọ wọ́n ní kí lẹ rí ló bá ní eléré báyìí àwọn tó Màláìkà ní kó ń fún ní working permit nìyẹn working permit 4 million ẹ̀yin nìkan lẹ́wà ẹ̀yin nìkan mo ní Màláìkà ṣe kọ́kọ́ máa sọ pé so Màláìkà ṣe báyìí àwọn tẹ́ sọ yóò máa sí inú ẹbí wa àwọn ọmọ a máa ń ṣe ẹbí kan náà wọ́n ní pé kò tiẹ̀ wù yẹn pé òun gbọ́ sọ fún pé but ẹni báyìí ni ẹni tẹ fún working permit yẹn ń tẹ̀lé ṣé tó bá gbọ́ kò ní bí ní báyìí ni ẹ bá ní mo ní ó lè possible pé nǹkan tó ṣàwọn eléré yẹn náà nìyẹn o pé Màláìkà ṣe ó ti fún àwọn ẹmọ ẹni tó dẹ̀ ṣe nǹkan kò lè sọ fún lágbájá pé nǹkan tí mo fún ẹ yìí o mo yẹ fún Sàbáìkà rẹ o mo yẹ fún lágbájá rẹ o mo yẹ fún lágbájá rẹ o bóyá ẹni ẹ máa rẹ ló pé kò ráwọn tó tẹ̀lé fún ní kínní ìgbà tẹ́lẹ̀ wá wọlé yẹn lójú ẹnubọdé wọ́n ṣèṣì wá ńlá wọ́n pè pa wọ́n sì pè má yẹn gbà Sàbáìkà kínní gbogbo tí wọ́n kípa mi tiẹ̀ fi expire mọ́ wọn lọ́wọ́ bíi 4 million èèyàn mẹ́rin wọ́n fún kódà mo fi gbé sí ayé mi búra mi ò ní dárúkọ eléré yẹn eléré yẹn pé mi bí ọ̀sẹ̀ tó kọjá lọ kò ń ṣe bí wa náà wàláì ó kàn pè mí ni èmi tiẹ̀ wà ní ṣòkan ṣó Paso ló ṣe ṣó yẹn ní kóòtù ó ti pè mí ìgbà tí wọ́n délé bó ń ṣe jí mi nìyẹn eléré yẹn ó máa fẹ́ kí wàláì sọ́lá sí ọ̀tí mò ń sọ yìí tó bá mọ̀ ó lè sọ Sàbáìkà ò bá ti bá mi dárúkọ torí inú ẹ̀ dùn débi pé kò expect nǹkan tó rí ó wà náà ẹni tí Màláìkà fún working permit nígbà yẹn tí kò ní opportunity àti ìrìṣẹ́ so ó wá tún pè mí ó dàbí ó ní problem kan àti wá ní problem wọn wá pé àlàyé nǹkan báyìí ló máa ṣe mí kódà mo ti fẹ́ ta mọ́tò mi sí
kìíní ẹ̀ ó ní tó yẹ kí wọ́n fẹ́ ta mọ́tò kìíní ọkọ̀ wọ́n ta mọ́tò gbọ́dọ̀ máa ṣe ni pé wò ó ṣàṣẹ̀dá account number ẹ̀kọ́ tó mi bá rí ìbọn ìdẹ pèmí láàárọ̀ ọjọ́ kejì ní sàfẹ́ka ó láti ìyàwó ìwé òtún sọ pé àbí ẹ bá mi owó yìí tù ní wà wájú ẹ̀ ó wọ́n pé 200,000 ló máa jẹ́ ó lóun wá rí pé wọ́n kọ́ ní figures wọ́n ní 2 million naira ìwúrẹ́ jẹ́ ní 4 million naira wọ́n ní kí ló lè bá òun fi dúpẹ́ lọ́wọ́ òun kọ́ lòun nìkan kọ́ lélẹ́dẹ́ tó ń pè náà àwọn tó kò gbé fóònù mọ̀ mo ní màláìkà tẹ́lẹ̀ bí mo ṣe mọ màláìkà tipẹ́tipẹ́ náà nìyẹn mo ní but òun fẹ́ pé kò wá bọ́ síta mo ní kódà gan tó nǹkan tó sọ yìí màá fi iṣẹ́ ẹ jẹ́ o mo ní but kò fi bẹ́ẹ̀ gbá kò láìkẹ́ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ màláìkà kí náà wọ́n bọ́wọ́ kan tó bá ṣọ̀pọ̀lọpọ̀ nìyẹn but ayé ti dá yé sí pé ẹ jẹ́ afẹ́ nìyẹn ní credit ẹ̀ ẹni tó bá ṣe ẹ jẹ́ ká sọ pé ó ṣe é torí ọ̀nì tó bá kọrin dúpẹ́ lọ́wọ́ olóore kò burú òun lórí wa ní ìgbà kò sí nǹkan so ẹni tó bá fún yàn nígbà tí ó bá sí nǹkan ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ tí mo bá ọ̀rọ̀ pé tí ò fi yẹ kí ọ̀rọ̀ ọjà tó yẹ ká lè rí ara wa nìyẹn o so ẹ wo orúbi tí àárín tí mo sọ̀rọ̀ yẹn dé kí wọ́n sọ pé lágbájá ò lè ṣàǹfààní fún mi kí ni àǹfààní kí ni fẹ́ rí ẹ̀ tó bá ti lóun bú lágbájá báyìí jẹ́jẹ́ bí wọ́n bọ́ sórí kí ni kí n ṣépè fún yẹ ẹ̀jà rẹ̀ ọlọ́run gbogbo ìrìn àjò ẹ̀dá ọlọ́run nìkan òun ló yé. 080-233-6299 Yorùbá Tòótọ́ magazine Yorùbá Tòótọ́ everything kò síbi tó dé tó kì í bá wọn ìwọ subscribe lọ sí YouTube wọn pépà wọn tó bá fẹ́ rí nǹkan tó dáa tí ò ní sí rọ́bẹ̀ tó ò ní gbé tó ò ní sọ ẹyọ kan lọ fi ìlú Èkó láti ibì kan wá Yorùbá Tòótọ́ nǹkan tó yẹ kí mi ṣe ń táfíù wọn nìyẹn o ṣó ti yé ń ṣe o Yorùbá Tòótọ́ TV ẹ bá wa subscribe ẹ bá wa wo ẹ̀yin tè ìwọ náà tó bá jẹ́rẹ́ ẹgbẹ́ mi bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ o wá ṣe dúró níbi ò bá dé torí bẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ ẹni ṣiṣẹ́ dópin láàyè o fóun tó níwáhùn tó ní o kò lè jẹ́ ènìyàn láyé àìláyọ̀ ọkọ̀ o ló máa mú ní ṣiṣẹ́ oníṣẹ́ ẹni tí ó farajìyà níbẹ̀rẹ̀ o fún iṣẹ́ tí kádàrá yóò fún fòfòwúrọ̀ ṣiṣẹ́ oníṣẹ́ o wà láì ẹ̀tẹ́ ló máa bá gbẹ̀ ẹ̀yìn àwọn oníṣẹ́ lágbára náà. Thank you.